Òun náà ni ẹ máa bá a máa fi owó àdúrà náà sí tí bí àdúrà yẹn bá ṣe lọ ọlọ́run ọba agbàdúrà gbogbo wa ẹ ṣeun. Gbogbo lábẹ́ ìwà ẹgbẹ́ Gííwá lẹ́yìn wọ́n fọ́ kí n ṣàdúrà wọn nínú ìwúre ohun gẹ́gẹ́ bí wọ́n lè sọ lẹ́ẹ̀kan Ìjẹ̀bú ní wọ́n ní àgbàṣà Ìdọ́wá láti wá sẹ́tù síbẹ̀ Àwùjalẹ̀ ní wá ìyẹn ló fi dàbẹ̀ ní pé ìrólé Ìjẹ̀bú tó wà ní Okunrin tí ọ̀sà ìwọlé community tó wà ní Èkó tí kò ní kankan ṣe pẹ̀lú anything ní Lagos Island àbí ibi kankan òun ni láǹgbàṣà ọlámìgbọ́sà olóde láǹgbàṣà yẹn because they are Ijebu from Ìjọwá. So lẹ́yìn afẹ́wúre wọ́n fẹ́ di ẹ̀ka Gííwá lẹ́yìn àdèmà ṣàdúrà fún ọ. Obìnrin yíó obìnrin bàrùn obìnrin bí a ṣe rí ikú ààrẹ títí àrùn ààrẹ títí ẹmọ́ ọlọ́run níjọ jẹ́ ti ó ti rí jẹ́ àníjẹ mọ́ kò ní jẹ́ ti ẹ̀ ó ti rí ṣe àníṣe mọ́ kò ní jẹ́ ti ẹ̀ omilabu ẹ̀kọ́ mi kó mi ṣọ̀tá gbogbo ìtaba sọ lẹ́nu àrọ̀ àrọ̀ wọn ni pé iwájú bá gẹ́ran tí ìdílé gbà ìta bá sọ lẹ́nu àrọ̀ àrọ̀ wọn ni tútù là ń bá lẹ́ lọ́rẹ̀ tútù ló ọ̀rọ̀ náà máa já sí nígbà gbogbo obìnrin fi kúlẹ̀ kúlẹ̀ sọ obìnrin bàrùn àfikún dàbò ní àbàrùn dàbò ní àfi àṣẹ́rì àbẹ̀ fún yín o. Orógbó ní inú gbó kìjìkìjì lórógbó ń gbé ọmọ aláyé ló lànà lọ́bẹ̀ láti lọ lágbára wọ́n á lànà rẹ̀ pẹ̀ wọ́n á lànà rẹ̀ pẹ̀ àlàáfíà
máa jẹ́ kàkà fẹ́ lágbára náà lágbára Elédùmarè lágbára àwọn tó kọ́kọ́ sẹ́yìn tó ta wà ní lágbára náà ní ìṣẹ́ ìjàmbá. Atare nìyí wọ́n ní ẹ kì í ní tiẹ̀ láàbọ̀ lódìdí ní Atare títí lódìdí ẹ̀ wọ́n máa ṣe láàbọ̀ wọ́n máa fún sọ́nà ní ìfẹ́ lágbára náà wọ́n bá ṣe ń lọ bá àtẹ̀gbọ́ báyìí ayọ̀ àtàlàfíà lẹ́kọ̀ọ́ máa tó ìyàwó yín báyìí ẹ̀ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ọmọ yín báyìí ọlọ́run aṣọ ọlọ́ba lágbàdà èyí tó ti ń yàn lórí tó ọmọ ayọ̀ lọ ní lágbára ọlọ́run aṣọ ọlọ́mọ tó ń dúdè nínú ẹgbẹ́ nínú láàrin ẹgbẹ́ wọ́n tó sọ̀rọ̀ ní ti dáadáa ní fún wọn ṣàkọdà fún yín o. Oyin nìyí nítorí lọ́rọ̀ oyin àìdùn nìyí náà ìbírí lọ́dún ṣe ìyàwó lọ́dún ìdílé ẹ̀rẹ̀ látúgbà lágbára náà ìbírí ní báyìí ló máa tẹ̀ máa dé lẹ́yìn ẹ̀ ń jẹ́ oyè ẹ̀ka Gííwá ló mímí lóyè kò ní jẹ́ ti yìí ìbátan fún jẹ́ pẹ́pẹ́ ló máa jẹ́ fún yìí lágbára náà á dẹ̀ mọ́ ìdí láti ìbẹ̀rẹ̀ orin ló ń jẹ́ báyìí ẹ ti ṣe ogun nígbà tí wọ́n kàṣà tí wọ́n lè kàn I am very impressed in fact inú mi dùn ní pé àwọn méjèèjì tí wọ́n kàṣà tí wọ́n mọ̀ ẹ̀ lágbára náà ẹ̀mí fi tí náà tọrọ fún àwọn ọmọ méjèèjì náà ní tó wà ní kéde ẹ̀yìn méjèèjì tí wọ́n kà yẹn lágbára náà ọlọ́run ajẹ́kàn náà nínú mi dùn gan ni as a lawyer is a man student in treatment ọlọ́run ó ti dá fún báyìí nígbà tó ní jẹ́ ti máa lọ rí máa bọ̀ rí ọ̀pọ̀ ọba àdọ́là kò ní ṣáyé ẹsẹ̀ gbogbo nǹkan tó bá dá ọlé báyìí kó máa yọrí sí lẹ́nu gbogbo nǹkan tó fi ṣàdúrà fún mi sí fílẹ̀ ní àdúrà náà mọ́ yín ọtí wà ní ọtí ní gbogbo omi tó dáa ọtí máa ń wà ibi báyìí máa ń wà níjọ́ tó yìnbó dẹ̀ sọtí wọ́n fi ìbòjì máa fowó jìn àlùbáńkà àwọn ọlọ́ Ẹlẹ́dùmarè la fi jìn nǹkan níbi Ẹlẹ́dùmarè la fi jìn tí mo sọ lè ní àwọn àárọ̀ mọ́ àtẹwà àwọn afẹ́rẹ́ ìdáyé lè omi àdúrà lẹ́yìn máa fún àyè máa tó ẹ̀pẹ̀lẹ̀ ọtí nìyí. Ìwọ ni lọ tájà wa lọ bá àwọn fámílì ẹ̀kọ́ lọ tájà wa Yes, now.
Ladies and gentlemen, a rí pé since we have cashless Akile one thing, some of us are asking for account number. Please, I'm going to give it to you right away. First Bank 2036 104 981. Again, First Bank account number 203 610 4981. Which one? Okay, FCMB account number 03. Àwọn ni Iwuye ni kò ní di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ yín lọ́wọ́. Èyí tó bá fi sí lọ́wọ́ Iwuye ni iyùn àpọ́nlé ni iyùn tó fi ń dáyàn mọ̀ láàárín àwùjọ wípé olóyè lẹ́ni kò máa ní di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ yín lọ́wọ́. Ọ̀fin ń dólóyè mọ̀ ni níbikíbi ìtafẹ́ fi sí lọ́rùn báyìí wọn ní fi so yín mọ́lẹ̀ bí ẹran wọn ní fi so yín mọ́lẹ̀ bí ẹran kò ní tó pẹran mọ́ yín lọ́rùn o. Ìlànà òun náà fi ń dólóyè. Ìlànà òun náà fi ń dúró lóyè mọ̀ níbikíbi tó bá dé eléyìí wọ́n fi ń gba ìlàwùjọ ní ẹ̀yìn òní fi gba gbogbo agbára náà tí mo sọ lẹ́nu àrọ̀ náà ìlàyé òun ní Jaguwa Jagunmolu. Distinguished ladies and gentlemen, please put a round of applause for the new, the latest Giiwa Jagunmolu Fehintade. Ẹ ti wà lọ́rùn, ṣé ní ń bẹ lọ́rùn, ago ń bẹ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ ń bẹ lọ́wọ́. I'm sure that from today, bí dáàdì ṣe máa rìnrìn, ọba ń kí ọ, ṣe ọba ń kí ọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olùyà. Sorry, photographers. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa wá. Ní ọdún kejìdínlógún lẹ́yìn ló jẹ́ ọdún kejìdínlógún tí ọba wa aláyélúwà Àwùjalẹ̀ ọ̀gbágbá àgbátẹ̀wọlẹ̀ ọmọ aníkíláyà sáà múnímúní ló gbé igbá lé mi lọ́wọ́. Màá fẹ́ kí ọ̀tún ẹgbẹ́ kó bọ́ sí orí báyìí kó máa bọ̀ fún. Ọ̀tún ẹgbẹ́ sà. Kíá. Ó ti di agbo ẹni bá láyà kó wá wọ̀. Abẹ́bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olùyà, ẹ kúrò lọ́nà fún akọgun is the first man in battle. Ta ló tún wà ńbẹ̀? Ẹ lè imagine. Balógun ẹ. Ọ̀tún ní 22 years ago àjọgbà ẹgbẹ́ ni abẹ́kọ̀ọ́ Báṣọ̀run àjọgbà ẹgbẹ́ ni Akọgun àjọgbà ẹgbẹ́ ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lè yìí èmi ni Gííwá ẹgbẹ́ yìí àmọ́ mo fẹ́ fi ara step down tactically nínú ẹgbẹ́ yìí. Mo ṣe kí mo fi ẹgbẹ́ sílẹ̀ o ṣùgbọ́n nítorí ipò tí Ọlọ́run pè mí sílẹ̀ ni èmi ni ọba
aláìlúwà adéwálé òṣàfàwàdọ ọlọ́fin àjàyè olùsìn second orúgbó ìdó. Kábíyèsí o. Kábíyèsí o. Èmi náà ni mo bá àjà tí bàbá òjàlẹ̀ èmi rọ máa gbólè má gbòlúru èmi rọ mọ ṣàkókò kọyàn sí èmi náà máa ké ní gbókẹ́lù bàrá ọ̀nà dúdú rẹ mọ bẹ́ẹ̀ sè ṣáàrọ̀ ẹ̀ lọ́ra jù pupa rẹ mọ bẹ́ẹ̀ sè ìyẹn rà mú jókòó ilé káàrẹ́ ni rẹ níwà kò tún kó padà sọ̀rọ̀ ilé rẹ̀ tó bá jẹ́ pé lójútọ́ àti lójútó Àwùjalẹ̀ ló gbélé mi lọ́wọ́ ọ̀tún ní èmi Báṣọ̀run Ẹ̀ta mo máa gbé igbá ilé yìí lọ́wọ́ ẹ máa gbé fún Ẹ̀ta Ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí Ẹ̀ta ẹ̀yin náà ẹ ṣàdúrà fún torí kó ba lè tù lára ó ń wọ ó ti wà nínú ẹgbẹ́ ṣùgbọ́n ó ṣẹ̀ fẹ́ wọnú ẹgbẹ́ àwọn àgbàlagbà ni gbogbo ìsowọ́pọ̀ akitiyan ìgbìyànjú tẹ́ fún mi òun mo fẹ́ kẹ́ fún ẹ jẹ́ kí ẹgbẹ́ yìí kó túbọ̀ lè lọ síwájú ẹ fi tinútinú tọkàntọkàn ẹ fi ṣàdúrà fún ìgbà náà rí. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ̀ta Gííwá. Ẹ lè ṣe transfer sir. First bank 2036104981. 1 million. Wọ́n láwọn ti ṣe transfer. A dúpẹ́ fún Ọlọ́run fún àǹfààní tọ́lọ́run fún wa láti tún wá síbí lónìí. Kábíyèsí ti sọ tó pọ̀ nínú ọ̀rọ̀. Báwa náà ṣe gbà ìgbà yìí lọ́dún náà lọ́hùn wọ́n ṣe gbélé wa lọ́wọ́ nìyẹn. A dẹ̀ dúpẹ́ pé náà ẹgbẹ́ náà nǹkan ayọ̀ nǹkan ọ̀dùnnú náà láti gbà láti gbà ó ń gbà lọ́jọ́ ènì nǹkan ayọ̀ nǹkan ọ̀dùnnú ló máa dún nínú ilé ẹ̀ o wà á máa lọ sókè sí iṣẹ́ a máa lọ sókè sí àwọn ọmọ a máa lọ sókè sí ìyàwó a máa lọ sókè sí gbogbo ohun tó bá ń dáwọ́ lé bá a máa yọrí sí eré o ò ní tọrọ jẹ o o ò ní tọrọ mú o gbogbo bá ṣe ń lù bá a máa dún gbogbo bá ṣe ń sá a máa sà ó ti rí bẹ́ẹ̀ o. Ẹ̀ta Gííwá táìmù tó wá di ẹ̀ta yìí Jagunmolu tí wọ́n máa gbòòrò sí ni ọ iwájú lọ̀pá ìpìtìrì sí ní gbogbo ẹgbẹ́ lápapọ̀ àti individually àwọn máa ní progress lọ ẹgbẹ́ àdèmà túbà máa túnṣe àbí wàhálà tó máa dẹgbẹ́rú kò ní dé láìgbà tí ẹ gbogbo ṣe ń ṣe tí a fífi pé oyè yóò tọ́ sí ẹ Ọlọ́run àtúbọ̀ jẹ́ kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìyàgbẹ́ Ọlọ́run àbí lọ́lá àwọn tó nílẹ̀. Kábíyèsí. Àwọn bàbá wa ti gbé Ẹ̀ta èrè òde tún ṣe wí pé kí n tọ́jú ẹ̀ lọ́wọ́ ṣá kí n bá tọ́jú ẹ̀ Tadé òde ń wò mí ṣé kí n kàn múlé lọ́wọ́ ni owó ló fi ń dún something o. Ẹ̀ta Gííwá inú àádùn ayọ̀ àkún ó ò ní fòkú ọmọ wá lúgbó Álímì lórúkọ tó ń pèlè yẹn ò ní kọjú gbé ẹ̀ òde téèyàn ń lọ tí kì í padà bọ̀ ò ní bá wọn lọ́bẹ̀ àwọn àgbàlagbà wọn ogologẹlẹ rédíò tó kọ ẹ̀ bọ̀ kó o jáde wà lọ rí kó o bọ̀ wá bọ̀ rí ẹni bá bọ̀ kó má bọ̀ yẹrí màá dé báwo wọ́n kẹlẹ̀bẹ̀ wọ́n yẹ nàwọ́ àmọ́ kán wọ́n tú ọmọ mẹ́rìndínlógún òfin dòkè lédè ẹni bá bínú rẹ̀ kán bá gbìyànjú láti dẹ̀ mú àyè sọ́mọ́ bá jábọ́ oríkiri ìkòló ọjọ́ kìíní àná ìfojú rénà ewu àti yọ̀ tí ó ń ké wẹ́lẹ́wẹ́lẹ́ kò ní ọbínú rẹ̀ ṣọ́ máa ké wẹ́lẹ́wẹ́lẹ́ wo jẹ́ta nínú
ìka owó ata ẹnìdì ìka ọlà ata ẹnìdì o wọ́n máa kọjú wọ́n máa kábàámọ̀ fọ kéèjẹ ìtàgbèsí owó máa tán náà rẹ̀ àkóṣàṣàmù rẹ̀ kì í gbé àkúrẹ́ máa pẹ́ bí àkóṣàṣàmù rẹ̀ àkúrẹ́ máa pẹ́ bó ti náwó àìnírówó ná ìyẹn máa jẹ́ tàwọn ọ̀tá rẹ̀ ajé ògúngúlú sọ onísọ òbòjì tó bá jẹ́ pé èmi ọmọ olújí ń tẹ ìṣáájú ààrẹ nínú ìṣọ́yà àríwá àṣẹ kólógúnradé àṣẹ kọ́rọ̀ arábọ̀ ajé yẹn máa gbẹ́rù yẹn láti àmọ́dé rẹ bá bínú rẹ àtẹ̀yìnwá ìrajé ti máa gbẹ́rù wọn àwọn yẹn máa rí jẹ wọ́n máa rí tó àbàwọ̀ gbà ó rè Thank you so much. Thank you very much, Daddy. Láti bá olóyè tuntun, láti bá wọn jẹ àádùn, ká bá wọn jẹ nínú obì, ká bá wọn jẹ nínú orógbó, ọtí àwọn Fehintade place. Ẹ ṣeun o, adúpẹ́ ní ọwọ́ ọlọ́mọba, adúpẹ́ ní ọwọ́ ọlọ́mọba, adúpẹ́ ní ọwọ́ ọlọ́mọba, ọba tó ní ilé ayé, ọba tó ní ọ̀run, ọba tí ó ní agbára lórí gbogbo nǹkan pátápátá, adúpẹ́ ní ọwọ́ ọlọ́mọba náà. Ọlọ́mọba ẹjọ́ ọlọ́mọba òun náà ni ọba tó ṣọ́ wa dé nígbà yìí ní ayọ̀ àti àlàáfíà tó ní kí a péjọ láti wá fi ọmọ olóyè wa yìí tó ní ká. Ẹ jọ̀ọ́ gbogbo dáàdì sẹ́ má bínú sà wọ́n ní ká sọ fún àwọn tí wọ́n. Dúpẹ́ ní ọwọ́ ọlọ́mọba náà mo kàn máa rọra ta omi sílẹ̀ kò síbi tí omi bá dé tí kò kì í nípa ní agbára Ọlọ́run. Wà nípa owó, wà nípa ọmọ, wà nípa àlàáfíà, wà nípa ẹ̀mí gígùn. Àsìkò tó wá jóyè yìí kò ní mọ̀ sí láburú, wà á mọ̀ sí dáadáa, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọtí dà. Oyin ilé o, ilé ayé wa, alóye o. Ní agbọ́rọ̀ náà ànímọ̀ kiri ní ayé wa o àsìkò tó wá dóye náà ò nímọ̀ kúrò tọmọtọmọ tayátayá àmọ̀ sí gbogbo àmọ̀ sí ti ọmọ àmọ̀ sí ti àlàáfíà àdùnní pé gbẹ̀yìn ewúro ní agbọ́rọ̀ náà bí oyin ìgbó ṣe ní àdùtò òun náà ní ayé ìṣẹ̀lá ní àdùn. Èrè o, Ààrẹ kì í di ẹrù tiẹ̀ ní àbọ̀ ní agbọ́rọ̀ Ọlọ́run ẹrù ilé ayé òun ní ìdílábọ̀ àdìgún òun náà ló máa di o gbogbo ibikíbi tó bá dé báyìí aláàánú olùrànlọ́wọ́ òun náà ló máa bá pàdé o ilé ayọ̀ ilé ìdùnnú a máa ṣí fún ẹ o bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Ilé ayé wa á dùn o. Ilé ayé wa ní koro. Àsìkò tó bá jọ òyìn náà, adùn náà ni mo máa rí o. Bẹ́ẹ̀ ni mo máa rí o. Àwọn tí wọ́n fẹ́ mú owó àdúrà wá bóyá ta bá rí omidan tí ò tí ì mọkùnrin bí kó lè rúgbá èmi ò tí ì mọkùnrin. Lẹ́yìn tó wájú yẹn bí obì dànù kúrò lórí ẹ obì àrùn kúrò dànù lórí ẹ ní gbogbo kíbi tó bá lọ báyìí aláàánú ìrànlọ́wọ́ òun náà máa bá pàdé o. Àṣẹ.
gbó ológun ló ti kó tọ́ wàá gbó wàá tọ́ wàá fèrè ìjọbi gbogbo ibi tó bá dé báyìí wàá máa gba yìí bẹ́ẹ̀ oyè tí wọ́n fi dá ẹ lọ́lá yìí wàá ní agbọ́dọ̀ náà wàá mọ̀ sí towó wàá mọ̀ sí tọmọ wàá mọ̀ sí ti àlàáfíà bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ o. Engineer Ṣalákọ̀wé side. Ẹ̀fọ́ tí ìṣẹ̀mbáyé ẹ fi tì lọ. Ẹ máa ti ju yé sí, ẹ máa tún lè dá sí ìlú. Ní gbogbo kíkù tí a bá ti ń ṣe nǹkan àjọyọ̀, ọtí kì í wọ́n níbẹ̀. Ní agbọ́dọ̀ náà, nǹkan ayọ̀ ni wọ́n nínú ilé ẹ̀. Àṣẹ. Ní àsìkò tí wàá joyè yìí, wàá mọ̀ sí towó, wàá mọ̀ sí tọmọ, wàá mọ̀ sí ti àlàáfíà. Ibikíbi tí wọ́n bá ti ń wúre, ire yẹn bẹ́ẹ̀ á máa báyìí. Lágbọ́dọ̀ náà, ọmọ alálẹ̀ ilẹ̀ yìí, wọ́n kó wípé òun gbé ìṣẹ̀ṣe ẹgbẹ́ ní arúgbẹ́ ní wọ́n wá gbé lárugẹ. Ìrísẹ̀ ọmọ nulé lè mi jẹ́ ẹmọ Yorùbá ní mí o. Oh God. Ṣe náà kò dá lójú o. Àdẹ̀mọ́ṣẹ́ wá. Ẹ fi pá dáadáa kó wọlé kó pákámú. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé a rí ọmọbìnrin tí ò tí ì mọkùnrin wọ àdúrà ní ọwọ́wọ́ ní kànsálẹ̀ àpò kóyè kan jẹ kó lè ṣẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ mọ́ wọn lára. Àwọn bàbá wa ti ní ẹnu ọtí kì í tí onídàájọ́ ọkọ̀ mímọ́ ìgbà tẹ́sítì àwọn Yorùbá fún ọtí wọ́n ní kò ṣe kọ́ṣẹ́ ní ti lákọ́ṣe. Ànídáni wọ́n ní abẹ́rẹ́ púpọ̀ aṣọ ọ̀gbọ́n ọmọ olù àti àwọn ọmọdé ẹ̀rọ rẹ̀. Ní ẹ̀rọ mi, egbògi ọjọ́ orí. Owó àdúrà ni ẹnjìníà ń gbà. Ọ̀pọ̀ àwọn alẹ́ máa ń nínú àdúrà ìwọ̀n ìgbà tí owó àdúrà lẹ̀. Ṣé ìdíje ni wọ́n ṣe ó pé mi lọ ṣá? Ìgbẹ̀rún jẹ́lẹ́dẹ̀ ẹ̀rù ọ̀rẹ́ jẹ́ lórí òsì. Ẹgbẹ́ wọlé ìgbẹ́lẹ́dẹ̀ ẹ̀rù ọ̀rẹ́ náà wọ́n ní ilé ìwọ̀n ṣá. Ẹgbẹ́ òbí ẹgbẹ́ owó gbogbo àgbóláyé o. Àwọn ẹ̀jẹ̀ tó lọ sókè. DJ. Ẹ bá wọn jó rógbó, ẹ bá wọn jó. Àwọn ènìyàn, sorry, àwa náà ti jẹ, àwa tán yà fọ́tò. DJ. Ẹ jọ fún gbogbo transfer. A ti mọ̀ pé cashless policy la wà. Ẹ lè ṣí bank app yín. That is àṣán ti wọlé. Wọ́n ti wọ yìí. Wọ́n ti wọlé. Àwọn ti wọlé ya. Wọ́n sì wà lẹ́nu ọ̀nà. Okay. Distinguished ladies and gentlemen, please let's bend. Ó yá o, ẹ jẹ́ ká. Báṣọ̀run àti gbogbo àwọn pẹ́rẹ́pẹ́. Ìlẹ̀kẹ̀ ọwọ́ òyèrè o. Ìlẹ̀kẹ̀ olóyèrè o. Ààrẹ ọ̀nà Kakanfo àti rí ọ̀hún ààrẹ kan rí ààrẹ títí yìí
ní agbára Ọlọ́run ẹ mọ̀ lò. Àṣẹ. Ayẹyẹ o. Àṣẹ. Ìlẹ̀kẹ̀ oyè yìí rèé, ìlẹ̀kẹ̀ ọwọ́ tí ẹ fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò rèé. Wọn ní fi ìlẹ̀kẹ̀ náà, wọn ní fi di handcuff mọ́ yín lọ́wọ́. Àṣẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí ní agbára Ọlọ́run. Àṣẹ. Ó wọlé o, ó dúró síbẹ̀. Distinguished ladies and gentlemen, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó. I learned that food is about to be served. Kọ́ má dọ̀bẹ̀ sẹ́ni tó wọ white lára kò ní fáìn rárá, wọ́n á bí yín pé bolẹ̀ tí ń bọ̀. Àmọ́ wọn ní mọ̀ pé ilẹ̀ ẹ̀gbọ́ràn. Please let us maintain decorum so that food can go round. Èyí tí bàbá sọ yẹn àgbọ̀ ọmọ owó ọ̀rọ̀ owó yìí náà ni kábíyèsí owó yìí náà ni microphone sir. Mo ń ṣàlàyé fún olóyè ni wípé tó bá jẹ́ pé palace ni a ti fẹ́ ṣe irú oyè yìí kò kàn nípa ìlẹ̀kẹ̀ yìí bó ṣe gbà á. Àtọ̀. Àpò iná awọ ìlẹ̀kẹ̀ yìí sí ọrùn ó nídìí apẹ̀lú awọ ìlẹ̀kẹ̀ yìí sọ́rùn ó dìgbà tí olóyè tó bá fi owó tó tó owó gángan tó bá fi sílẹ̀ kí apẹ̀lú tó bọ́ ìlẹ̀kẹ̀ yìí sílẹ̀ kó tó gbé fún olóyè. Ṣùgbọ́n Gííwá wọ́n ti sọ̀rọ̀ rẹpẹtẹ. Wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí Jagunmolu Okùnrin Fehintade wọ́n ní wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Afúnni máa wo bẹ̀. So ní go through gbogbo yẹn a máa fi ìlẹ̀kẹ̀ oyè yìí a máa fi dá wọn lọ́lá. Ìlẹ̀kẹ̀ náà apẹ̀lọ́ ti bọ́ ó ti ní kí a fi ìlẹ̀kẹ̀ náà sí wọn lọ́rùn. A ti ṣe nọ́mbà fápẹ́lú. Ìlẹ̀kẹ̀ oyè wọn rèé o. Ṣe rí ìlẹ̀kẹ̀ náà fine. Ní agbára Ọlọ́run wọ́n á lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ní agbára Ọlọ́run wọn ò ní fi ìlẹ̀kẹ̀ náà wọn ò ní fi fún yín ní ọrùn pa. Àṣẹ. Ní agbára Ọlọ́run. Ẹ ṣàmì. Ẹ bá wọn ṣàṣẹ. Àsìkò tí ẹ wá joyè tẹ wá gba ìlẹ̀kẹ̀ yìí ní ọwọ́ Ègbé Jagunmolu Okùnrin Fehintade mọ̀ sí towó, mọ̀ sí tọmọ, mọ̀ sí ti àlàáfíà, bẹ́ẹ̀ ló ṣe máa rí ìyàgbọ́rọ̀ lọ. Àṣẹ, ó ti rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, ìlẹ̀kẹ̀ wọlé lọ, ó pàpà enter the place. Distinguished ladies and gentlemen, please a round of applause for our dear father. Adépẹ́ lórí sà. Ìlà oyè Ààrẹ Ọ̀nà Kakanfò rèé. Ẹ̀yin rẹ́gbẹ́rẹ́gbẹ́ torí tiyín la ṣe wá. Ẹ̀yin brọ́dà wa tí ẹ̀ ń kíra yín Báṣọ̀run ẹ jọ̀ọ́ Báṣọ̀run ẹ jọ̀ọ́ the most important thing tí a bá wá. Ó ti gbà. Ṣé ọmọ tó mọ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan? Ó ti gbà. Mo ní àtúntò dé àpò ìnà ó dé. Owó dé àpò ìnà. Wọ́n lápè náà ti dé. 50,000. Àwọn náà fẹ́ gbà tó ń gbarú ẹ̀ lẹ́ Yorùbá. Ó sì wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. Ẹ̀yìn ẹ ti pẹ́lẹ́pẹ́, wọ́n ti dẹja. Wọ́n lọ gbà á. A dúpẹ́ fún Ọlọ́run. Aláìgbà, irú ẹ̀ má jẹ́ kó tilẹ̀, má jẹ́ kó ti lọ. Kúrò. Agbájé sáàgùn lẹ́ẹ̀kan. But ó ti dé, ṣo máa béèrè àbí kó kàn jókòó bẹ́ẹ̀ ni? Ó ti mélòó? Ó di 100. Aláìgbà ẹ̀ ṣe. A dúpẹ́ fún Ọlọ́run. Fìlà olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ègbé Jagunmolu Okùnrin Fehintade ti Akilẹ Ìjẹbu. Gbogbo ìgbà tá a bá ti ń dárúkọ Akilẹ Ìjẹbu orí
máa ń wú ni even though kò jẹ́ pé ọba Rẹ́mọ ni mo jẹ́ but gbogbo wa ìkọ̀kan náà ni wá. Bẹ́ẹ̀ni kábíyèsí. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Àsìkò olóyè Gííwá Egbe wọ́n ti bless fìlà yìí kó tó di pé a dé fún yín. Ní àsìkò tí ẹ wá dé fìlà yìí ẹ mọ̀ sí towó, ẹ mọ̀ sí tọmọ, ẹ mọ̀ sí ti àlàáfíà. Wọn ò wá ní ṣí fìlà yìí lórí yín. Gbogbo ẹ̀ ló nídìí. Nítorí tí gbogbo àti ẹ bá dé fìlà yìí sórí, tí èèyàn kan bá ṣe mistake tí kúrò lórí yín bí ìgbà tó ń ṣí adé kúrò lórí yín ni, ọwọ́ kan kò ní ṣí fìlà yìí kúrò lórí yín o. Ní agbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ lo oyè náà ẹ̀ lò pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà ara àti ìfọkànbalẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí ní agbọ́rọ̀ Ọlọ́run. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe dé fìlà yìí orí ò ní fọ́ yín o. Orí tó bá fọ́ yín Panadol ló fẹ́ gbà. Ẹ bá dẹ̀ ti lò á jẹ fún yín. Ààrẹ Ọ̀nà Kakanfò Jagun Ẹnjìníà Adéwálé Adélàjà wọ́n ti wọlé síbẹ̀, wọ́n ti wọlé kanlẹ̀. Distinguished ladies and gentlemen, I present to you the latest Ààrẹ Ọ̀nà Kakanfò in town, Jagun Adéwálé Adélàjà. Ẹ wọlé lọ́kẹ́ máa jà. Ìwọ ló present yẹ, bóyá wàá fún nípa wọ́, wàá dẹ̀ fún certificate. Ìṣàn dọ́rọ̀ sí lẹ́rù. Bá mi gbé ìgbà yẹn. Èyí tí ẹ wá sí orí stage ní ẹ̀kan, ẹ jọ̀ọ́ ẹ tún padà wá. Ní èyí, a gbé replica tẹ̀ wá fún yín lẹ́nu. Ẹ̀ta Gííwá, pálẹ̀. Ó ti kàn ẹ́ torí ìwọ náà ti wọ tọ́bá ní League of Imam, ó ti dénú League of Imam. League of Àgbààgbà. Tọ́bá ní League of Àgbààgbà, ó ti wọ náà nìyẹn. Wọ́n ti wọlé kan ní. Màá ní kí akọgun ẹgbẹ́ gbà ṣàdúrà fún. Ẹjọba dúrà yẹn ṣe lọ, ẹ jẹ́ ká máa bá wọn ṣàmì ẹ̀. Ààrẹ wọn. Tí wọ́n yìí tún ní nọ́mbà. Àjúṣe rẹ̀. Àṣẹ. A máa gbà. Àṣẹ. A máa fi rẹ̀. Àṣẹ. Báwo máa rí? Àṣẹ. Akọgun dúrà ẹ̀ orílẹ̀ kan. Adéwálé Adélàjà, máa mú ẹ padà sí ẹsẹ̀ Islam torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń rán mi létí pé mo bá ànábì Muhammad jẹ́ orúkọ Adéwálé bẹ́ẹ̀ lábẹ́kọ̀ mo bá èmi náà jẹ́ orúkọ Adéwálé. Tó bá jẹ́ pé nígbà wáṣẹ̀ orúkọ tó sọ mí mo bá jẹ Adéwíwá Wálé, Adé Àwálé. Àṣẹ. Adéwálé, ayé ò ní bínú ẹ̀. Àṣẹ. Ayé ò mà ní bínú ẹ̀ o. Àṣẹ. Ojú rẹ̀ máa rọ́ gọrígọrí. Àṣẹ. Wọ́n ní ọmọ kó kú aláìrẹ̀ máa kú. Àṣẹ. Kéèní ọmọ kó ṣàárẹ̀, ẹni ẹ̀rẹ̀ má ṣàárẹ̀ o. Àṣẹ. Ìgbáràn gbélé ẹnáwó èyí máa fọ́ o. Àṣẹ. Wọ́n máa fi bínú jù láti ojú wíńdò. Àṣẹ wà. Inú rẹ̀ á dùn. Àṣẹ. Ayọ̀ rẹ̀ á dùn. Àṣẹ. Ìjọ abíjó rẹ̀. Àṣẹ. Ayọ̀ àbáyọ̀ rẹ̀. Àṣẹ. Wọ́n kólógẹ́lẹ́ rí ẹ tó pẹ́ púpọ̀.
ṣó mọ̀ máa lẹ́rù fún ọmọ rẹ̀. Àṣẹ. Wọ́n lórí ẹ̀dìyẹ kì í burú kó yẹ dúdú àfi funfun. Tó bá wá yí funfun náà tán, nǹkan tó bá wọn ló máa fi pa, ayé ò ní fi ẹ́ dára tí ò dáa. Àṣẹ. Adéwálé ayé ò ní fi ẹ́ dára tí ò dáa o. Àṣẹ. Ìkan wá wà nínú ẹyin tẹ́dìyẹ máa pa nọmọ ẹbí tẹ́dìyẹ máa pa. Wọ́n yàn aláwọ̀ kànákì àṣà ìgbéyàn àṣà máa gbọ́mọ rẹ̀. Àṣẹ. Gbogbo ẹ tó bẹ sọ pé àṣẹ fún ọ náà. Àṣẹ. Ẹ tó bá dẹ̀ ní kó má ṣe kẹ̀dẹ̀ rèé kí ẹ bá délé sí ẹ máa lọ máa yàgbẹ́. Àṣẹ. Ìwà rí bá ti ṣe o. Àṣẹ. Wà á rọ̀nà gbogbo àwọn. Àṣẹ. Ó ti mẹ́sẹ̀ wọnú ẹgbẹ́ yìí, ó wá jọ inú ẹgbẹ́ yìí, inú á dùn lálẹ́. Àṣẹ. Àwọn olóyè tó ṣíwájú ẹ̀ tó bá lórí òye. Ìdààmú ò ní ṣẹlẹ̀ láàrin. Àṣẹ. Owó ò ní tán lọ́wọ́ ẹ̀. Àṣẹ. Owó ò ní tán lọ́wọ́ àwọn náà. Àṣẹ. O ò ní kábàámọ̀ kó joyè. Àṣẹ. Pẹ̀lú ògbọ́ Ọlọ́run tó wá máa dìbò yí ìgbà míì. Ìwọ náà máa pẹ̀lẹ́ tó máa dúró sórí òkè tó máa ní kó wá ṣàdúrà fáwọn. Àṣẹ. Èyí tí mo wílé ni ó dàṣẹ. Àṣẹ. Èyí tí mo wílé ni ó dọ̀rọ̀. Inú á dùn, ayọ̀ á kú. Àṣẹ. Akọ gbà ìwọ ló máa fi lọ́wọ́. Distinguished ladies and gentlemen, please put your hands together for the latest Ààrẹ Ọ̀nà Kakanfò ti Ègbé Jagunmolu Okùnrin Fehintade. Ẹ ṣé Ààrẹ o. Ẹ jẹ́ ká ṣe ní balance equilibrium. Olóyè smile náà, Ààrẹ Ọ̀nà Kakanfò lè jẹ́ àríkẹ́ ojú pọ̀ náà. Ẹjọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Jagunmolu Fehintade, Jagunmolu Okùnrin Fehintade, Gííwá àti Ààrẹ Kakanfò. Ẹ jẹ́ káwọn bọ́ sáàárín. On behalf of Ègbé Jagunmolu Okùnrin Akile Ìjebu, Fehintade, can you guys please be your man? Please. Ẹ jẹ́ bá wa fún wọn ní àtẹ́wọ́. Wọ́n ti gba certificate. Eléyìí náà ni black. Thank you very much. Congratulations. Certificate Engineer Adéwálé Adélájà. Certificate of office. Lórí. Ẹ bá wa fún wọn ní àtẹ́wọ́. Ègbé Jagunmolu Okùnrin Akile Ìjẹ Fehintade present you with this. Gbogbo ìgbà tó wà nínú ilé ẹ̀. Wọ́n máa rí wọ́n lọ ṣe máa lẹ́kọ̀ọ́ nínú Àṣẹ. Congratulations. Wọ́n ní ẹni tá a bá ti yàn sípò dandan ni kí a fún ní ìwé ẹ̀rí wípé a ti yàn òun ní certificate of office, certificate oyè. Jagunmolu Fehintade. Ègbé Jagunmolu Fehintade, Ègbé Jagunmolu Okùnrin Fehintade, Akile Ìjebu, for the investiture ceremony of Jagun Ọ̀túnba Ọpẹ́yẹmí Agbaje as Ẹ̀ta Gííwá. Babaláwo orí, onífá fún orí ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé o. Agbénimájẹ̀yìn, agbénimájẹ̀yìn, agbénimájẹ̀yìn. Babaláwo ògún,
dífá fún Ògún, Ògún ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé o.